ṣùgbọ́n àwọn èèyàn míì láàrin ìlú àwọn náà gan ti ń fi èrò tiwọn àti ìwòye tiwọn hàn lẹ́yìn ikú bàbá ọba Gbàdàmọ́sí Lateef Gbàdàmọ́sí Adébímpé. ṣùgbọ́n tèmi ni wípé àkọ́kọ́ ká mọ̀ wípé dandan ni kú o. kí ni mo pè é? dandan ni kú. gbogbo ẹ̀dá tó bá sì ti wáyé òun náà ni ó máa tọ́ ikú wò. gbogbo ẹ̀dá tá a bá ti bí tó bá ti ṣe wọ́n ẹ tó lajú sáyé tó mú mi ayé òun náà ni yóò gbẹ́mìí mì. gbogbo ẹ̀dá tá a bá kí káàbọ̀ nínú àsínú ayé òun náà ni a kì í pódìgbò ṣe kúrò nínú ayé, ìyẹn dájú. ṣùgbọ́n a máa dùn ni nígbà tí ẹni bá lọ tá à ní rí mọ́ láéláé, tá à ní fojú bà mọ́, tá à ní jọ sọ̀rọ̀ mọ́, tá à ní jọ ṣe mọ́, tá à ní jọ jẹ mọ́, tá à ní jọ sọ̀rọ̀ mọ́, tá à ní jọ àjọṣepọ̀ mọ́. ó máa ń dùn ni. ṣùgbọ́n àdéhùn tí ilẹ̀ tó bọ́mọ ẹ̀dá dámọ̀ ṣe lọ́jọ́ kìíní àná nìyẹn. wípé a padà sínú ilẹ̀ pọ́pẹ́ bóyá lọ́jọ́ kan. nígbò tí wàá rí báyìí tó jẹ́ pé dandan ni kú, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ikú ò sí nínú tẹ́dá fi lè máa yọ ẹ̀dá, torí pé ẹni tó kú ó ti kú, àwa tá a kù á padà kú. ẹ̀gẹ́ tiẹ̀ ẹni tó kú ti kú, àwa tá a kù á tún padà kú. kí wá ló dé tá a fi máa fi kú yẹ̀dá? ikú ló jẹ́ sọ wípé ikú ò sínú nǹkan tá a fi máa yọ ẹ̀dá ọmọ ẹ̀dá dámọ̀ lókè pẹ̀, torí pé gbogbo wa la dágbádá kú, gbogbo wa ṣe kí ni o la jẹ gbèsè rẹ̀ tá a sì san bọ́pẹ́ bọ́yá. a kàn mọ́ gbàdúrà pé kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ ká pẹ́ láyé ká lò gbáre ńlá mọ̀ bẹ́ lọ́hùn. ṣùgbọ́n síbẹ̀ wáàsí ni o, wáàsí ni kú, wáàsí oníkú fọmọ ẹ̀dá dámọ̀ tó bá sì tún kù lókè pẹ̀. pàápàá jùlọ ilé tó tún ṣẹlẹ̀ yìí tá a bá ní parọ́ fúnra wa, tó dodo bá délẹ̀ jẹ́ ká sọ. wáàsí lélẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí, wáàsí onílẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí. ṣùgbọ́n ọlọ́gbọ́n lọ̀rọ̀ yé, onílàákàyè òní àròyé mi òní yóò yé. wáàsí lélẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí o, kọ́bẹ̀ Èdùmàrè. ó ta sánsán, ó wà lórí YouTube, ẹ máa wò ó, ẹ sì rí pé ó ta sánsán. ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, wọ́n ń ta sánsán, yóò yẹ yín kalẹ̀ o. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o, tẹbí tará tọ̀rẹ́ taya tọmọ. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọba rẹ̀. èmi àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ. ọwọ́ wa báyìí láàfin gbàre ayé wa lágbára àdẹ́dá. ẹ káàbọ̀ sórí ètò òye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. lónìí ìpè pọ̀ lórí aago mi, aago léwọ̀ mi. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí wípé ṣé lóòótọ́ ni wọ́n láwọn gbọ́ pé ọ̀kan lára àwọn ìgbìmọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Lateef Adébímpé, tí wọ́n jẹ́ òsì balógun ilẹ̀ Ìbàdàn, wípé wọ́n dágbére fáyé, wọ́n jẹ́pẹ́ Ọlọ́run, wọ́n lọ bí àgbáre. ìpè pọ̀ látàárọ̀
táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí tí wọ́n ń bi mí pé àwọn fẹ́ mọ̀ dé òdodo ṣùgbọ́n mo rìnrìn àjò kan kò jẹ́ kí n ráàyè wá sórí afẹ́fẹ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí mo ti gbọ́ tí mo ti fìdí òdodo ọ̀rọ̀ múlẹ̀ ṣùgbọ́n mo gbìyànjú láti kọ́ sí orí àwọn pages mi mo kọ́ ṣùgbọ́n mi ò láǹfààní láti ṣe prógráàmù lórí rẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 24 oṣù keje ọdún tá a wà yìí òun náà ni ìròyìn ikú ọba Lateef Adébímpé Òsì Balógun l'Ìbàdàn ó jáde tó ti jẹ́ pé lọ́jọ́ Wednesday yẹn náà òun náà ni bàbá mi èémí gbẹ̀yìn kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó jẹ́ kí ọjọ́ jìnnà síra ó dùn ní o ó dùn ní torí pé bàbá yìí ọ̀kan lára àwọn ìgbìmọ̀ Olúbàdàn tó nífẹ̀ẹ́ Ìbàdàn tó nífẹ̀ẹ́ ìlú tí wọ́n sì fi gbogbo ìgbà ayé wọn wá ìdàgbàsókè àti ìlọsíwájú lónìí ó ní ọba Lateef Adébímpé Òsì Balógun l'Ìbàdàn ọjọ́ tí mo rí bàbá yìí gbẹ̀yìn ó ní ọjọ́ tí mo fi ojú ara tèmi gan rí wọn ó ní ọjọ́ tí wọ́n ń ṣí aṣọ lójú ààfin tuntun ààfin ìgbàlódé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n ṣí ní ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí ṣùgbọ́n ikú kọ̀dọ́jọ́ kọ̀dọ́sù ikú wọlé mú bàbá lọ bàbá ọba Lateef Adébímpé tó dolóògbé yìí àwọn ni wọ́n ṣojú ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun níbi ayẹyẹ tí wọ́n ti ń ṣe aṣọ lójú ààfin ìgbàlódé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní Òkè Àrèmọ nílùú Ìbàdàn lọ́jọ́ náà lọ́hùn-ún tí ara bàbá sì gbé yékéyéké tára bàbá gbé kódà bàbá wà nú àwọn tó sọ̀rọ̀ lọ́jọ́ náà tí mo fojú ara mi rí hàn báyìí mo ya fọ́tò wọn mo ṣe fídíò wọn láì mọ̀ pé ikú tí ń sún mọ́ bàbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wọ́n ní lẹ́yìn ayẹyẹ ṣíṣe aṣọ lójú ààfin ìgbàlódé tuntun ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n kọ́ yẹn láti ìgbà ayẹyẹ yẹn pé náà ni ó ti ṣe bí ẹni pé àìsàn sálé bàbá tí a bá sì ti ń gba ìtọ́jú láti ìgbà yẹn ìgbà tí ròyìn ìpapòdà wọn tó jáde ní ọjọ́ Wednesday ọjọ́ 24 oṣù keje ọdún tá a wà yìí òun náà ni à ń gbọ́ wípé ó sálé bàbá díẹ̀ kó tó di pé wọ́n dágbére fáyé kó tó di wípé wọ́n jẹ́ pé Ọlọ́run oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń ṣèdárò lẹ́yìn kábíyèsí ọba Lateef Adébímpé Òsì Balógun l'Ìbàdàn lára àwọn tí wọ́n ti ń ṣèdárò lẹ́yìn ikú ọba Lateef Adébímpé Òsì Balógun l'Ìbàdàn ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé bọ́kàn tiẹ̀ jẹ́ pé kò sí gómìnà ńlé tó rà gbọ́ pé gómìnà wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣùgbọ́n gómìnà fi ọ̀rọ̀ ránṣẹ́ o láti ṣe ìdárò lẹ́yìn ikú ọba Lateef Adébímpé ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ ìbánikẹ́dùn ọ̀rọ̀ ìdárò lẹ́yìn ikú ọba Adébímpé tí gómìnà fi síta
ẹ jẹ́ kí n mú wá fún yín ká tó tẹ̀síwájú. Ìwé ìròyìn Nigeria Tribune ó ní wọ́n gbé. Wọ́n ní Ọ̀yọ́ State Governor Seyi Makinde has expressed his condolences to the Olubadan of Ibadan land, Ọba Owolabi Olakuleyin, and the Olubadan in Council over the death of the Osibalogun of Ibadan land, Ọba Lateef Gbadamosi Adebimpe, who died on Wednesday. Governor Makinde, while describing the late Ọba as a charismatic personality who will be missed by the people of Ibadan and Oyo State, commiserated with the immediate family of the royal father and the people of the metropolis. He prayed to God to grant repose to the soul of the Oba, while also granting his family the fortitude to bear the loss. He said, and I quote, "I express my condolences to Ọba Olubadan of Ibadan land, Ọba Owolabi Olakuleyin, and the Olubadan in Council on the demise of Ọba Lateef Gbadamosi Adebimpe, the Osibalogun of Ibadan land. Ọba Adebimpe was a charismatic royal father who will be missed by everyone. I pray to God to grant repose to his soul and grant the family members the fortitude to bear the loss." Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Olúwaṣèyí Mákindé tó fi síta, òun náà ni àti kà fún yín tá a ti mú wá fún yín yẹn. Lára àwọn èèyàn tí wọ́n ti ń ṣèdárò lẹ́yìn ikú bàbá Ọba Lateef Gbadamosi Adebimpe, Òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ó ní àti rí ẹni tí í ṣe olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo FM tó wà nílẹ̀ Ìbàdàn, tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn agbóhùnsáfẹ́fẹ́, Alhaji Oríyọmí Hamzat. Àwọn náà ti ṣèdárò ikú Ọba Lateef Adebimpe Gbadamosi, Òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, lórí ètò kan tí ó wáyé lórí rédíò Àgídìgbo FM ní àárọ̀ ọjọ́bọ̀ Thursday ọjọ́ 25 oṣù keje ọdún tá a wà yìí. Wọ́n ṣe àpèjúwe bàbá Ọba Lateef Adebimpe gẹ́gẹ́ bí ẹni rere tí wọ́n fi gbogbo ìgbà nígbà ayé wọn wá ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Ìbàdàn. Wọ́n ní ikú rẹ̀ dunni o, ó sì bani lójijì torí pé kòkòrò kò jẹ́ kí á gbádùn obì tó gbó. Wọ́n wá ṣàdúrà pé kọ́bẹ̀ Èdùmàrè kó foríjì bàbá kó sì tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ṣùgbọ́n àwọn èèyàn míì láàrin ìlú, àwọn náà gan ti ń fi èrò tiwọn àti ìwòye tiwọn hàn lẹ́yìn ikú bàbá Ọba Gbadamosi Lateef Gbadamosi Adebimpe, Òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n tèmi ni wípé àkọ́kọ́ ká mọ̀ wípé dandan ni kú o. Kí ni mo pè é? Dandan ni kú. Gbogbo ẹ̀dá tó bá sì ti wáyé, òun náà ni ó máa tọ́ ikú wò. Gbogbo ẹ̀dá tá a bá ti bí, tó bá ti ṣe wọ́n ẹ tó lajú sáyé, tó mumi ayé, tó gbatẹ́gùn ayé, òun náà ni yóò gbẹ́mìí mì. Gbogbo ẹ̀dá tá a bá kí káàbọ̀ nínú àsínú ayé,
òun náà ni a kì í pódìgbò ṣe kúrò nínú ayé, ìyẹn dájú. Ṣùgbọ́n a máa dùn ni nígbà tí ẹni bá lọ tá à ní rí mọ́ láéláé, tá à ní fojú bà mọ́, tá à ní jọ sọ̀rọ̀ mọ́, tá à ní jọ ṣe mọ́, tá à ní jọ jẹ mọ́, tá à ní jọ sọ̀rọ̀ mọ́, tá à ní jọ àjọṣepọ̀ mọ́. Ó máa ń dùn ni. Ṣùgbọ́n àdéhùn tí ilẹ̀ tó bọ́mọ ẹ̀dá dámọ̀ ṣe lọ́jọ́ kìíní àná nìyẹn. Wípé a padà sínú ilẹ̀ bọ́pẹ́ bóyá lọ́jọ́ kan. Nígbò tí wá rí báyìí tó jẹ́ pé dandan ni kú, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ikú ò sí nínú tẹ́dá fi lè mọ́ yọ ẹ̀dá, torí pé ẹni tó kú ó ti kú, àwa tá a kù á padà kú. Ẹ̀gẹ́ tiẹ̀, ẹni tó kú ti kú, àwa tá a kù á tún padà kú. Kí wá ló dé tá a fi máa fi kú yẹ̀dá? Ikú ló jẹ́ sọ wípé ikú ò sí nínú nǹkan tá a fi máa yọ ẹ̀dá, ọmọ ẹ̀dá dámọ̀ lókè pẹ̀, torí pé gbogbo wa la dágbádá kú, gbogbo wa ṣe kí ni o, la jẹ gbèsè rẹ̀, tá a sì san bọ́pẹ́ bọ́yá. A kàn mọ́ gbàdúrà pé kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ ká pẹ́ láyé, ká lò gbáre ńlá mọ̀ bẹ́ lọ́hùn. Tó a bá gbogbo ẹbí ìdílé ọba Lateef Adébímpé Gbàdàmọ́sí, àbáwọn kẹ́dùn o, àbáwọn kẹ́dùn ọba tó lọ, àbáwọn kẹ́dùn o. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní mú yín lọ́kàn le, kó bá ní rọ̀ yín lójú, kí ẹ lè lọ́kàn gbélé tó ṣẹlẹ̀ yìí. Àbá gbogbo ìlú Ìbàdàn, àbá yín kẹ́dùn ẹni tó lọ. Kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kí ọjọ́ jìnnà síra, kó jẹ́ kí ọjọ́ jìnnà síra. Ṣùgbọ́n síbẹ̀ wáàsí ni o, wáàsí ni kú, wáàsí oníkú fọmọ ẹ̀dá dámọ̀ tó bá sì tún kù lókè pẹ̀. Pàápàá jùlọ eléyìí tó tún ṣẹlẹ̀ yìí, tá a bá ní parọ́ fúnra wa, tó dodo bá délẹ̀ jẹ́ ká sọ. Wáàsí leléyìí tó tún ṣẹlẹ̀ yìí, wáàsí onílé tó tún ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n ọlọ́gbọ́n lọ̀rọ̀ yé, onílàákàyè òní àròyé mi òní yóò yé. Wáàsí leléyìí tó tún ṣẹlẹ̀ yìí o. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́, kó jẹ́ kọjọ́ jìnnà síra, kó jẹ́ kí ọjọ́ jìnnà síra. Ṣùgbọ́n wáàsí ni kú. Akànní ká fi léyìí ká fi dáhùn ìbéèrè tẹ́yin lólùfẹ́ wa tẹ́ ń bi wá láti àná. Ká fi dáhùn ìbéèrè tẹ́ ń bi wá ni pé ṣé lóòótọ́ ni pé ọba Lateef Adébímpé Gbàdàmọ́sí Òsínbalógun tilẹ̀ Ìbàdàn ti dágbére fáyé? Bẹ́ẹ̀ ni o, bàbá ti dágbére fáyé o. Bàbá ti lọ bẹ àgbáre. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní foríjì wọ́n, kó bá ní tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Títí ọ̀la ká tún pàdé lórí ètò. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tẹ́ ẹ bá ní ohun kan tẹ́ fẹ́ bi wá, tẹ́ fẹ́ ká tàn mọ́lẹ̀ sí, tàbí ẹ̀yin ní ohun kan tẹ́ fẹ́ sọ fún wa, tẹ́ fẹ́ fi tó wa létí, tẹ́ fẹ́ jẹ́ ká gbọ́, tẹ́ fẹ́ jẹ́ ká mọ̀, tàbí nǹkan kan rú yín lójú tẹ́ fẹ́ ká ṣèwádìí lé lórí, ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, a sì gbégbésẹ̀ bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì Otasansan TV. Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi. MC tó ta sánsán, ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀lẹ́rì ní gbogbo ìgbà. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.